káráyé nílòkó lẹ́yìn òde àgbègbè tí atẹ́gùn ìkànnì fẹ́ dé. A ti wà pẹ̀lú ọ̀kan gbòógì nínú àwọn olórin àpàlà ká tẹ̀lé pé bóyá obìnrin aṣáájú àwọn obìnrin nínú àwọn tó ń kọ orin àpàlà àwọn náà ni Halima Àyìnlá Ọmọwúrà. Gbáyé pé yìí ni ẹ bá fi orin yẹn wọlé signature yẹn fi wọlé. Ẹni tó lu abà àti gbéga rẹ̀ ńlẹ̀ kan ò sí fún ọ rárá. Mercy Túndé àníṣojú ẹlẹ́gàn nígboro àwọn ọlọ́tẹ̀ wọ́n ṣe bò wọlé ẹ wá wà lè mọ bó ṣe ń jayé. Àlèmọ́ ń jayé ọlọ́ba. Ibi tẹ́ ẹ ti gbórin yẹn kalẹ̀ ibẹ̀ náà máa ti mú a rí fọ́nrán kan tó ń lọ lẹ́yìn orí ẹ̀rọ ayélujára ibi tí ọ̀kan nínú àwọn bàbá yín kò jọ bí ẹni pé à ń sọ̀kọ̀rọ̀ síyàn, kò jọ bí ẹni pé à ń búyàn, kò jọ bí ẹni pé à ń jà. Kí ló ń ṣẹlẹ̀ gan? Èṣù ló fẹ́ gbógun àwọn ò rẹ̀ nígbà láyè. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin mi àtàwọn tó jẹ́ fans club Àyìnlá Ọmọwúrà fans club worldwide. Èmi àtàwọn lájọ nọ́rọ̀ kò kí ń ṣe àwọn ẹbí mi. Àwọn ẹbí mi ṣì mí gbọ́ ni kò sí béèyàn ṣe máa rìn torí òní mi, kò sí béèyàn ṣe máa lò ó ṣẹni tó bá ti mọ̀ tí ó bá ti yẹ pé tí ó bá ń fẹ́ sọ̀rọ̀ tẹ́ pé olóṣè yẹ pé kéèyàn lọ́ra láti gbọ́rọ̀ ó dẹ̀ yára láti gbọ́rọ̀ kéèyàn lọ́ra láti fèsì òní wọ́n ṣì mí gbọ́ ni. Èmi àtàwọn Àyìnlá Ọmọwúrà fans club worldwide òun làjọ lọ́rọ̀ which is Ọ̀túnba. Àwọn olùdásílẹ̀ ibẹ̀ yẹn. Àmọ́ àwọn ni mo rí tó dàbí ẹni tó ń da ilé wa rú. Àwọn ni mo rí bí ẹni tó ń da ilé wa rú torí pé nígbà tí àjọ bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀ ń dùn kò sí ẹni tá a sọ fún. Èmi dẹ̀ máa wish pé kí gbogbo kámọ́ọ̀sì àgbáyé kán bá mi pe Ọ̀túnba kọ́túnba wo ìpè kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin. Kí lórúkọ wọn gangan Ọ̀túnba kí náà ń jẹ́? Ọ̀túnba Olúrótìmí Adéyínká mi ìrántí orúkọ wọn tó kù but àwọn ni founder ẹgbẹ́ Àyìnlá Ọmọwúrà fans club. Kán bọ́ta kán tàn ìmọ́lẹ̀ fún àwọn ẹbí mi nítorí pé lóòótọ́ mo ní bò sí béèyàn ṣe máa rìn tí orí òní mi. Èmi ò ní ẹ̀ṣẹ̀ kankan, èmi ò ní owó wọn kankan tó wà lọ́wọ́ tèmi kó pamọ́, èmi ò ní. Bọ́sẹ̀ mọ̀ pé kò sí bá a bá ṣe máa fa gbùrù tí gbùrù ò ní fagbó. Ọmọ kékeré lóṣòro ṣẹ téèyàn bá tọmọ kankan bá ń tẹnu téèyàn bá ń lurin lójú kan ẹ̀ma téèyàn bá wò dáadáa mọ̀ pé ibẹ̀ yẹn ìyá mi gbọ́dọ̀ wọ́n bẹ̀. Nǹkan tó mú Àlímọ̀ tó fi ń tẹnu mọ́túnba ó yẹ kọ́túnba bọ́ta kó tiẹ̀ wá sọ a word lórí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nílé Àyìnlá. Ilé wa ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí lẹ̀yin rí ẹ fi rò pé Ọ̀túnba ló ń da lé yín rú? Ọ̀túnba ló ń da lé rú. Lóòótọ́ mo sọ nínú interview tí mo ṣe wípé olórí ẹbí mi ti dàgbà, àgbàlagbà ni wọ́n, nǹkan tẹ́ bá àgbàlagbà sọ nígbà míì òun náà máa sọ jáde. Ṣé ọ̀dọ́ sàgọ́ mo sọ ó dàbí àwọn nǹkan tẹ́ gbé kalẹ̀ yìí ó lójú nǹkan téèyàn lè sọ tó bá dẹ̀ ti jábọ́ kò ṣeé kó mọ́. Tó bá ní kẹ́ ẹ́dìtẹ̀ tẹ́yìn mọ́ kó máa fi ṣe kíní lẹ̀ máa gbé bọ́ta. Ẹ̀wọ̀n tó dẹ̀ ń gbé wọn jáde before kí Ọ̀túnba yìí tó wọ inú ilé Àyìnlá Ọmọwúrà àwọn tó kù mí olórí ẹbí mi wọn kì í bọ́ta kán máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Àmọ́ nígbà tí Ọ̀túnba ti dé ló ti di wípé ṣẹ̀mọ̀tẹ́ bá tiẹ̀ bá fẹ́ sọ pé kán ṣe báyìí ìjẹ́ ìkà lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ wípé olórí ẹbí tinú ilé ti yín o ó yá wá bọ́ta o kẹ́ máa wá sọ àti nǹkan tó rí àti nǹkan tó rí. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ẹ máa ti rọ́rọ̀ tó wà lẹ́yìn pé ìjà orogún ni. Ṣẹ̀dẹ̀ tàgọ́ tí mo sọ ìjà orogún ni. Wọ́n sọ nípa pé ẹnìkan ìdígi kan ló ṣe gbá ìdígi kan ló ṣàwò kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ torí pé nígbà tí àkọ́fẹ́ bàbá mi Àyìnlá Ọmọwúrà ìyá mi Áfísà ọmọ nílé ẹlẹ́ni nígbà tán wà nílé ayé àdá ọmọ ìyàwó mọ̀ àdá ọmọ ìyálé mọ̀. A kò gbóyún papọ̀. A kó wa pọ̀ nínú àrò kan náà nínú ṣáàṣì kan náà láti fi ń jẹun. Àkí máa ń jà a máa ń jà gan gidi gan. A máa ń jà kò dẹ̀ sílé tí ò sí. Ṣé nǹkan tí mo sọ yẹn kò sílé tí ò sí Ọ̀túnba náà dé lọ́sàn-án gan náà sọ wípé ìdìgbò ìta ṣe ń ṣe ń lé wa ò dáa. Ọ̀túnba ló ń yá wípé kò yẹ kẹ́nìkan ṣe báyìí fẹ́ ni kò yẹ kẹ́nìkan ṣe báyìí fẹ́ ni nígbà tá a ti ń ṣe bọ̀ nínú ilé wa tá à ń jà tá à ń parí ẹ̀ kò sí Ọ̀túnba ń bẹ̀.
báwo ni Ọ̀túnba ṣe máa wá dé lọ́sàn-án gan tọ́túnba máa wá sọ yìí pé bí a bá ṣe gbé àwo yìí sílẹ̀ nínú ilé Àyìnlá kò dáa. Nínú nǹkan tí mo ṣe ìyá ìmọ̀ye àwọn tó ti dìde nínú wọn bẹ̀ tán ti ń sọ nǹkan tó wù wọ́n lóríṣiríṣi which is mi ò níyàn kankan tí mo hold explanation kankan tí mo fẹ́ sọ. Àmọ́ tọ́túnba bá lè bọ́ta Ọ̀túnba lọ sílé wa lọ bá wọn ṣe meeting mo rẹ́ni kí Àṣàbí ọmọ Ìjẹ̀bú Balóyè mo ní mi ní bá wọn ṣe meeting nítorí mi ní sí níbi ìbàjẹ́. ṣé torí Ọ̀túnba ni àbí torí ẹ̀fẹ́ báwọn ẹbí jókòó sí meeting? Kò sí nǹkan tó ṣe mi àtàwọn ẹbí mi. Àmọ́ nígbà tí wọ́n fẹ́ ṣe 45 tán fẹ́ ṣe mo ní gbogbo àwọn ọmọ Àyìnlá pátápátá ẹ jẹ́ ká kóra pọ̀ ká lọ ṣe. Àmọ́ tó bá jẹ́ fans club ló fẹ́ ṣe fún yín èmi ò ní bá yín ṣe. Bàbá mi Anígilájẹ́ máa ń gẹṣin lọ báyọ̀ ni kò ṣe pé èèyàn ló máa gẹṣin wá nulẹ̀ mi. Ṣé ọ̀rọ̀ sáà nǹkan tó ń jọ́ta àti ń ṣe fans club ló bá wa ṣe tí fans club wá dé lọ́sàn-án gan nísìnyí tán wá sọ pé bí a ṣe ń rìn nínú ilé wa àwọn ò fẹ́. Àwa ṣe báyìí àgbà báyìí tó dẹ̀ jẹ́ pé ilé ẹlòmíì ó jò ju ilé tiwa lọ. Ilé ẹlòmíì ń jò ju ilé tiwa lọ. Báwo lẹ ṣe máa dé lọ́sàn-án gan ṣe bí fans club lẹ́lẹ́ fẹ́ ṣe ẹ̀dẹ̀ máa dúró níbi tí a ti ń ṣe fans club yín kò ṣe pé ẹ máa wá sínú ilé wa. Tí mo bá ń tẹnumọ́ tí mò ń tẹnumọ́ táwọn ń sọ pé nǹkan jó ẹlòmíì lára nínú wọn tí wọ́n lè sọ. Ìyàwó ẹbí. Bẹ́ẹ̀ ni tẹ̀ máa sọ pé ń pọ́n wọn lé. Bí àwọn fans club ẹbí àwọn ń ràn yín lọ́wọ́ wọ́n ń fún yín lówó. Ẹ ràn èmi lọ́wọ́ mi ò mọ kankan pa ẹ̀ o. Wọ́n ràn èmi lọ́wọ́ o. Kàkà kan ràn wá lọ́wọ́ gbogbo nǹkan kọ́ lówó. Àmọ́ nǹkan téèyàn máa dálẹ̀ tí ò ní ṣe kó òun nìkan tó dálẹ̀ nílé wa. Torí wọ́n ti fi gáàpù sáàrin wa. Nígbà tó fẹ́ ṣe patí mo sọ pé tó bá jẹ́ wípé àwa la fẹ́ ṣe ṣe mọ̀ pé mo ti là á. Tó bá jẹ́ àwa ọmọ Àyìnlá la fẹ́ ṣe èmi Àlímọ̀ yìí máa wà ń bẹ̀. But tó bá jẹ́ pé fans club tí wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ lórí wọ́n ṣe àṣepatí Adéwọlé àṣepatí bàbá Adéwọlé ló dájà lẹ́ láàrin wa. Ẹ̀dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣe èmi dẹ̀ dúró lórí ọwọ́ mi. Mo dẹ̀ ń wò yín àìmọye àwọn èèyàn tó pe Ọ̀túnba yẹn yí pé Ọ̀túnba ẹ lọ bá ọmọ yìí kẹ́ ẹ ṣẹ́tù ọ̀rọ̀ yìí nǹkan kí nǹkan tí ì bá máa ṣẹlẹ̀. Ọ̀túnba náwọn láyé àná àwọn onígbà wọ́n dẹ̀ ń bọ́ sórí péjì wọ́n dẹ̀ ń bú sí péjì wọn lórí Àyìnlá Ọmọwúrà lójoojúmọ́. Ẹ̀dẹ̀ ń jáwé bonú ilé tí yín pé kó da ẹ̀dẹ̀ ń fẹ́ máa dálé onílérú. Ẹ sọ lẹ́ẹ̀kan pé àjọṣepọ̀ wà láàrin àti Ọ̀túnba yẹn. Àjọṣepọ̀ wà láàrin èmi àti gbogbo ẹni tó dá fans club Àyìnlá sílẹ̀. Kí ló wá? Àyìnlá Ọmọwúrà fans club yàjọ ní àṣepọ̀ tó dán mọ́rán tó yẹ pé wọn ò rí àárín wa. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Nígbà tí ìjà yìí dẹ̀ máa dé orí pátì bàbá Adéwọlé ló ti ṣẹlẹ̀. Ó dẹ̀ wá ṣẹlẹ̀ nìyẹn kò sí nínú wípé kọ́mọdé ṣọmọdé kágbà ṣe àgbà. Wọ́n ní wọ́n fẹ́ ṣe pátì yìí wọ́n pè mí àwọn èèyàn tó pè mí nínú gúrùpù yẹn pè mí pé báwo la fẹ́ ṣe. Mo ní ìta ṣe lọ tó dá wàhálà lẹ̀ lórí orúkọ mi mo ní mi ìfẹ́ kó tún ṣẹlẹ̀ mọ́. Wọ́n náà fẹ́ fi mí sínú kọmitì mo ní ẹ má fi mí sí kọmitì máa wà ń bẹ̀ bí àlejò. Bàbá mi ni bàbá ẹ fẹ́ ṣe nǹkan nípa ẹ̀ máa wà ń bẹ̀. Wọ́n bẹ̀ mí àwọn tó bẹ̀ mí mo ní ẹ wo tó bá rí bẹ́ẹ̀ máa wà ń bẹ̀. Tẹ bá ní nǹkan tẹ fẹ́ bí mí lẹ́yìn màá máa dá yín lóhùn. But nínú kọmitì yẹn mi ní sọ̀rọ̀ síbẹ̀. Ẹnìkan nínú wọn gbé wọn lọ sọ fún Ọ̀túnba yẹn pé báyìí l'Àlímọ̀ sọ. Ọ̀túnba ní pé ẹ jẹ́ ká fi àkáyọ̀ Àlímọ̀ kúrò. Ṣebí olórí ẹbí wọn ti sọ wípé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kó má pe Àlímọ̀ mọ́ wípé àwọn ni olórí ẹbí kó má pe Àlímọ̀ mọ́. Ìgbà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ kínní yìí èmi lẹ fi ṣe board of trustee nílé wa. Èmi lẹ fi ṣe board of trustee nílé wa pé anything tó bá fẹ́ ṣe nípa Àyìnlá èmi lẹ máa rí. Tí orúkọ mi wà nínú ìwé tẹ́ ṣe gàdàgbà kí n tó ní pé kẹ́ máa wá lólè wa pé anything mi obìnrin tí bá wà báyìí tó bá lóun máa gbélé bàbá ẹ̀ kí ló fẹ́ fi kún mi ò gbélé bàbá mi bọ́ tí ẹ̀ lè máa ṣe nǹkan nípa èèyàn kí nǹkan kan má máa gbọ̀n sílẹ̀ lèmi ṣe ní kẹ́ wá ìgbà tẹ́ẹ̀dẹ̀ wá ẹ̀dẹ̀ tí mo yọ ọ̀ṣọ́ lọ mo dẹ̀ dúró sẹ́yìn bí mo tún ṣe wá ṣe dúró sẹ́yìn yẹn tí wá ní pé kò dáa kí n tún mo wá tí èèyàn kan bá ti ń bá ṣiṣẹ́ kan bí mo ṣiṣẹ́ kan jáde tí wọ́n bá gbé látòrí YouTube mi anybody tó bá gbé tó bá sọ iṣẹ́ yẹn sínú group yẹn wọ́n máa yọ ẹni tó bá wà nínú ẹni tó bá gbé síbẹ̀ wọ́n máa yọ dànù. Ìkórìíra ẹ̀pọ̀ tó lè. Wọ́n fẹ́ rí mi. Tí ẹ bá dúró tì wọ́n tó bá sọ̀rọ̀ mi ní méjì mẹ́ta ìmọ̀ye gbogbo àwọn tó ti pè mí pé nǹkan báyìí ni Ọ̀túnba sọ. Wọ́n dẹ̀ pé Ọ̀túnba pé ẹ lọ bá Àlímọ̀ ẹ ṣẹ́tù ọ̀rọ̀ yìí kí ní yìí ṣe bá Ọ̀túnba ṣe ńlá. Mo dẹ̀ fi wọ́n lẹ̀. Ṣé oúnjẹ ni mo fẹ́ jẹ ní ibi tó ti fẹ́ ṣe patí tí mi ò jẹ rí ni.
mi ò wá láìtàláì sí wọn bẹ̀rẹ̀ sí láwà mi ì bá wọn jà títí èmi ni wípé kọ́ má dalé wa rú kọ́ fi wálẹ̀ bá ṣe ń ṣe nínú ilé wa tọ́ bá ti wá gbọ́ ókè nígbà tán sọ̀rọ̀ Àyìnlá lọ tán sọ̀rọ̀ Àyìnlá bọ̀ ṣe bọ́ tún bá ṣe bọ́ láwọn làwọn gbé Àyìnlá rù àwọn ti gbàgbé pé àwọn sọ fẹ́mi nígbà tá a ṣì rẹ́ pé gbogbo táwọn lé nílùú òyìnbó tọ́wọ́ àwọn ò bá nígbà táwọn jẹ fáńdà kínní táwọn ìjàmọ̀ tó bá ṣe fans club tó bá ṣe dáadáa wá rí oríṣiríṣi èèyàn tó máa ràn ẹ́ lọ́wọ́ wípé àwọn padà rí àwọn èèyàn ọmọ èèyàn ní tù Àyìnlá tí wọ́n náà ṣe kí náà gbé wọ́n jàǹfààní nítorí bàbá mi ẹ̀ wá ń balẹ̀ tiwa wọ́n dẹ̀ lè balẹ̀ tiwa jẹ́. ṣùgbọ́n ọ̀kan àárín àtàwọn ẹbí kò sí jà. èmi ò bá àwọn ẹbí mi jà. àǹtí tó wá ń sọ̀rọ̀ lórí ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta àǹtí gangan ni wọ́n. àǹtí mi kọ́ ni wọn ò ìyá mi ni wọn ò. kí ló wá fa ọ̀rọ̀ yẹn. torí ẹni tó bá ti dàbí àwọn náà tọ́ mi àwọn làkọ́ bíi bàbá mi ìyá mi ni wọ́n. ó ní mo ti sọ síwájú wípé ẹni tó mú òkò tó lóun fẹ́ sọ sínú ilé wa kó wọ́n nǹkan tó lóun fẹ́ ṣe pẹ̀lú òun. mi ò ní ọ̀rọ̀ kankan tèmi fẹ́ bá àwọn ẹbí mi sọ ju àwọn tó wọnú ilé tó tàkìtì wọnú ẹbí ẹlẹ́bí tí wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n ṣe mọ̀ pé tán bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ti lọ pe màmá yẹn pé kìnìún Ṣàdíà tún ti bẹ̀rẹ̀ Ṣàdíà ò dẹ̀ nígbà tí gbọ́ Ṣàdíà ò nígbà torí pé mo mọ nǹkan tó tọ́ mo mọ nǹkan tí ò tọ́ èmi àtọ̀túnbàjọ wà nígboro ni àmọ́ nǹkan tó tí kí náà ti ń pè bá sọ àmọ́ tó tó bẹ́ẹ̀ ni mo sọ fún yá mọ nǹkan tó tó yàtọ̀ sí pé kó wá lọ inú ilé wa kó wá sọ pé wọ́n bá ti sọ pé wọ́n bá ti ní kinní kan máa ti sáré pè wọ́n which is sẹ́mi ò ní gbà fún wọn and anything tó pàṣẹ ìmọ̀rọ̀ ẹbí mi àbí kankan débi pé tínú máa bí mi tí máa tún sọ nǹkan tí ò yẹ kí n sọ mi fẹ́ sọ mọ́. ẹ já mẹ́nu kú mẹ́ka sọ nípa ayẹyẹ tí ẹ fẹ́ ṣe tó ń bọ̀ lọ́nà kí ló dáyé lórí ìgbà ọdún máa wáyé ìbílẹ̀ fẹ́ ṣe. ẹ̀yin náà lè dá ilé àjọfẹ́ ṣe náà ni September 25. oṣù táwa náà ni. oṣù yìí náà ni òun la máa ṣe September 25 ní ria ní abúlé Ẹ̀gbá ibẹ̀ láti ṣe. àwọn tí ò bá ra aṣọ ṣáṣọ lọ́wọ́ fi wọlé ni àbí àtẹni tó raṣọ àtẹni tí ò raṣọ lẹ. ẹ̀yin náà ti mọ̀ pé bá a ṣe ń ṣe nìyẹn ẹni tí ò bá ti wọ aṣọ kò wọ àǹkárá kò jẹsẹ̀ mọ́ ní àǹkárá la máa lò lọ́jọ́ náà lọ́wọ́ September 25 ní ria abúlé Ẹ̀gbá. àwọn olórí oníkà máa expect. tí n bá ní kí n bẹ̀rẹ̀ sí ní dárúkọ ilẹ̀ máa ṣú ẹni tó jẹ́ wípé mi ò lè ṣe nǹkan kan kí n má sọ pé báyìí bàbá mi Àlàó bàbá oko bàbá bọ̀bọ̀bọ̀bọ̀ gbogbo olórin pátápátá bàbá mi Ṣínà Àkànní bàbá mi ààrẹ ọmọ mi ni wọ́n ti máa ń pè wọ́n ní bàbá mi mo kàn ń ṣe kí ló ti pè mí gbogbo àwọn tí mò ń dárúkọ yìí àwọn ọmọ tí mo pè mo dàgbà mo lóra mi dáadáa ni mo máa ń tí mo tó so àwọn olórin pọ̀ ṣé Saoty Arẹwà ni mo fẹ́ sọ ni àbí Saheed Òṣùpá àbí Sùlẹ̀ Àlàó Màlàká àbí Asa Wẹ́wẹ́ nítorí pé Jíbọ́lá mi ò sí nílé ni ká ní Jíbọ́lá mi Pàṣọ ká ló wà nílé ni àjọ máa ṣe náà ni èrè àṣàlátù gbogbo wọn pátápátá olórin pọ̀ Saida Fatima láti Ìlọrin Aljafaria Ọlọ́run wà láì wọ́n pọ̀ o ṣé ẹ tún rí kinní yóbóró kan Bàrímàdé Bàrítidé àjọ wà ń bẹ̀ ni ọmọ bàbá mi ò sè ní èjì rẹ̀ Wàsíù àjọ wà ń bẹ̀ ni so mi ì lè máa dárúkọ tó ti máa ní kí n dárúkọ mi ì ní dárúkọ tán. ká tó máa lọ kí làwọn èèyàn fi wọlé. ìyá mi kan tún wà ní Chicago wọ́n máa wálé o ṣé kí n dárúkọ ẹ̀ Ismot ọmọ Ọ̀pẹ̀kí àjọ máa wà ń bẹ̀ ni Elite Ismot ọmọ Ọ̀pẹ̀kí tèmi jẹ́ fáìsì ẹ̀ àjọ máa wà ń bẹ̀ ni ààrẹ yẹn light wà light àlàyé àwọn tó fẹ́ràn àǹkárá ṣe mọ̀ pé mi ni fáìsì wọn mo máa ń gara ní ìgbéraga pọ̀ àǹkárá ẹni tó bá fẹ́ ra àǹkárá nọ́mbà mi ni ń pè fúnra mi náà ni màá gbé Àjígìjàgà wà ń bẹ̀ o gbogbo Agége Fullman lápapọ̀ nítorí pé àwọn kan máa ń sọ pé kí ló ní àpàlà ń wá nílé Fújì mo dẹ̀ ń sọ pé gbogbo tẹ́ bá ti bá lẹ́nu Àyìnlá Ọmọwúrà lẹ́ máa bá lẹ́nu èmi Àlímọ́ Àyìnlá ní Fújì tó dára ẹ wá gbọ́ nínú ẹgbẹ́ wa ṣé bàbá mi make mention Fújì àbí kò sọ ìdí nìyẹn tí mo ṣe kí ni mo jẹ lágége woman leader Agége púpọ̀. ẹ bá sọ fún nọ́mbà yín. 080 39 35 7743. ẹ pè lẹ́ẹ̀kan sí. 080 39 35 7743. ó yẹ fún alórí kan sí ká máa lọ. ó yá níbi tájà náà kú fẹsẹ̀ lélẹ̀ o níbẹ̀ lọ́mọ ẹran kò gbé ń jẹ
ẹ jẹ́ ká mi àbá fàájì bọ̀ ẹ jẹ́ ká mi àbá fàájì bọ̀ aráyé ẹ wá wòran wa bí kinní ọ̀hún ṣe ń gúrégé. Alhaji Musiliu Haruna Ìṣọ̀lá àjọwà ń bẹ̀ ní Fàájì FM májọba tẹ̀ sójú ẹ̀ ní.